ẹ fún mi flyers ẹ ti ráwọn ọmọ ẹ bá àwọn èèyàn jáde tán Yorùbá Nation láti bọ́ lóko ẹrú ẹ ti bá àwọn èèyàn wa if you want to know if you want to mọ bó ṣe ń lọ sí ẹ wò Yorùbá Nation láti bọ́ lóko ẹrú ọdún yìí ni o fẹ́ tó bá nígbàgbọ́ kò sí tọ́lọ̀ ò lè ṣe láti mọ bó ṣe ń lọ ẹ ti rí ẹ ti bá àwọn èèyàn wa jáde tán àwọn ọmọ Yorùbá Àjìjàgbara ọ̀tá kú àwáyé awareness how to house awareness see it àwa jáde tán o àwa jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń lọ Yorùbá Nation we cannot going back Yorùbá Nation we cannot going back mú pépà lọ́wọ́. Ìlú àṣà ni mí ibi tó ti dé mi mo lè bàlágà pé ibi tí mo bá wà mo lè fọwọ́ sọ̀yà pé ọmọ ìlú àṣà ni mí. Ilé lóko náà á tún wá sàwé àná ẹ̀ sí.